Adúpẹ́, adúpẹ́, adúpẹ́. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa torí tí ó ṣe òun torí tí àánú ẹ̀ dúró títí láéláé. Àmín. Èmi ọ̀rẹ́ yín, àbúrò yín, ojúlùmọ̀ yín, alájọgbé yín, tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀ ń yọ́nú sí nígbà gbogbo tí mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń yọ́nú sí mi, Ọlọ́run ọba ẹ̀rí kò ní fẹ́ yín náà lẹ̀, kò ní kórìíra, yóò máa yọ́nú sí yín ni. Àdáwọ́lé lọ́tùn lósì yóò máa já sí ire fún yín o. Mo kí yín ní ìwá lẹ́yìn lọ́tùn lósì ní àti ní òkè òkun. Gbogbo ẹni tí ẹ náwó oore sí mi, mo kí yín ní ọ̀pọ̀lọpọ̀. Àtẹ̀yìntẹ́ tún ṣàtìlẹ́yìn fún mi nípa ẹ̀rọ tí mo fi ń ṣe ètò ìsórí afẹ́fẹ́. Mo kí ní ọ̀pọ̀lọpọ̀. Mo kí yín. Kò ní tán fún kò ní burú fún yín o. Màmá wa Tiwaládé, mo kí yín. Jésù Ọlálékan Odùọlá, mo kí yín lórúkọ Jésù. Àtúbọ̀tán aburú kò ní dé bá ẹnì kọ̀ọ̀kan yín. Mo fẹ́ fi àwọn òkò kan pa ẹyẹ mẹ́ta. N ó bá wa sọ̀rọ̀ nípa Adẹ́ra. N ó bá wa sọ̀rọ̀ nípa àṣírí Àgbàná tí ò fi lè ná Ànábò fún ọ. N ó sì fi etí sí àwọn nǹkan ètò rẹ̀, n ó fi lélẹ̀ fún ọ. Àmọ́ èmi ò jókòó ti fi ṣòwò ṣe bí mo ṣe máa ń sọ fún yín o. Ìpèsákíyèsí nípa ìrìn àjò ẹ̀mí, ìṣàwárí, ìtọpinpin wípé kí ló kù tẹ̀yìn ọmọ aráyé ń fẹ́ tẹ́ fi lè ráàyè sin Ọlọ́run láì bọ òrìṣà, láì foríbalẹ̀ fèrè. Èmi ò bú àwọn tó ń ṣe o torí pé ọ̀nà ìwòsàn ó dúró lọ́tọ̀. Tá a bá ní kò dáa ká ní káwọn òyìnbó kan kó lé ìwòsàn wọn kúrò Nàìjíríà. Ẹ̀rọ náà ṣàfi tàn wá jẹ. Àwa náà léwu àlégbò tá a lè fi ṣe ìwòsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àìsí ìṣeṣẹ́ abẹ, àìṣeṣẹ́ abẹ kéèyàn ní ròbó ìdí yíyọ kan ní ọwọ́ agé. Àìṣe àgbo rẹ̀ wà tó jẹ́ pé ó dáa tó wúlò lọ́jọ́ iwájú. Màá mọ̀ jẹ́ kó yé yín bí èmi ṣe bá ń lé bàbá ìyá mi àti bàbá bàbá mi. Abàmì ẹ̀dá kan ni mo lè pe ara mi. Ẹni tá a bí tó kéré tútù wá tó sì ní owó ẹyọ mẹ́ta tí wọ́n fi ń dífá. Ó gbé àpò kan, ó gbé kọ́rùn, ó sì yí ọ̀kan mọ́ra. Mo sì kó ìka mẹ́fà mẹ́fà wá kan tó lu ipò agbára olú ọdẹ jọ̀hún láti pè kó wọlé kán bá mọ́ sá fún mi. À ń pọ́n ní Olúgbòdì. Tẹ́ bá ti ní Olúgbòdì tí bá ń ṣèkà, ẹ yẹra fún ojú alẹ́ rẹ̀ ò lè dá. Wọn ò dé gbọ́dọ̀ ṣògùn owó, wọn gbọ́dọ̀ ṣẹ́ṣọ́ owó, ṣùgbọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mú kí àṣírí ẹ̀dá kó bò. Náà wọ́n fẹ́ lọ ọbẹ̀ ni wípé ẹ má jẹ́ kẹ́nìkan kan gbé ètí ṣe prógámì wá fi mọ́ ṣe kinní lórí prófáìlì ẹ̀ kọ́ mọ́ gbowó lọ́wọ́ yín. Èmi ò pe ẹ gbowó fún mi, àmọ́ tẹ́ bá ní bá yín ṣe kọ̀ọ̀kan bá mi sọ̀rọ̀ tí ó sì rí pé èmi gangan lẹ̀ ń gbóhùn mi. Àmúsà Jàfání Matthew ní YouTube, Àjàyísọ́lá wàhùn. Mo wà ní Facebook, kò sí tẹ́ dé ní nẹ́ẹ̀tì tẹ́ ìnífẹ́ rí mi. Mo wà ní Twitter, Instagram, mo wà ní YouTube, mo wà ní TikTok, mo wà ní Reel, kódà mo wà ní Opera News. Tó bá débẹ̀ ẹ bá mi ń bẹ̀ lórúkọ Jésù. Ẹ ò ní wọ́n láwùjọ nǹkan rere ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo kọ́kọ́ fẹ́ fún yín ní nǹkan Adẹ́ra. Bí ìlú bá ti dáa tí ogun jíjà rẹ̀ ti ń dópin tán lọ tí a sì ní gbúrò ogun mọ́ pàápàá láwọ̀ Áfíríkà ní Nàìjíríà ìjùlọ tá a kún fún iṣẹ́ ibi, iṣẹ́ ìkà. Torí lọ́lọ́ fi gbé ọ̀kẹ́dẹ́ pé bí wọ́n bá ń ba nǹkan jẹ́ kankan sì mọ́ tún ṣe lára tí ó mọ̀ tún Nàìjíríà ṣe kọ́lọ́n kó kà mí mọ́ wọn. Kọ́lọ́n kó kà mí mọ́ lára tí ó tún gbé ayé rẹ̀ ṣe sí dáadáa tó gun ayé òfin ní orí ẹ̀ kọ́lọ́n kó kà mí mọ́ wọn. Ọ̀kanú rẹ̀ ré o. Bára bá ní ọ púpọ̀ jù. Tí wọ́n bá ní pé wọ́n ìjẹlẹ́dẹ̀ àwọn tí ò bá lè jẹ́ ni. Àmọ́ tó bá dojú ẹ̀ bá lọ wo Alukuran chapter 6 ní nǹkan bíi 125 verse sí 126 bí mi ò bá ṣe mistake ó wà ńbẹ̀ pé tó bá kàn ń pa pé nǹkan kan bá ṣẹlẹ̀ láì pé kò jẹ́ o ní kò jẹ́ o lẹ́yìn tó bá jẹ́ tọ́tà láàfin àbáwá dé ọwọ́ àforíjì tó kọ́ ni pé Ọlọ́run ti ṣẹ̀dá gbogbo nǹkan. Àkọ́kọ́ ni wípé nígbà tí ẹ̀tẹ̀ bo àwọn èèyàn níjọ̀hún ànágbàánú àkàn ọkọ̀ tán ẹnìkan lọ́lọ́ yàgbẹ́ ló ṣubú sínú ìgbọ̀nsẹ̀ yìí tẹ́tẹ̀ sì bò ó fọwọ́ bọ̀ báyìí lórí pé ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ sì mọ̀ sí dànù. Àtìgbẹ́ ló ti pé kí ìgbọ̀nsẹ̀ kò di tó wúlò fún ẹ̀tẹ̀ àmọ́ nítorí kò lówó lórí àwọn ayé òyà bẹ́ẹ̀. Ìdí nìyẹn o. Ìgbọ̀nsẹ̀ gbígbẹ tẹ́ẹ̀mẹ́ ní oṣù àtẹ̀wé yìí àti nǹkan kan mi ò ní sọ nísìn ọdọọjọ́ iwájú tẹ́ ẹ bá lè ṣe fúnra yẹn bá ní ẹ̀tẹ̀ ẹni kó dà ní epo pupa kọ́ mọ́ ọ́n la kódà òtún pa nǹkan kan tọ́ mọ́ ọba gbọ́n ẹ lè fi sí epo kẹ́ni ọmọ ọ̀la ọ̀sẹ̀ ẹ̀ wà lórúkọ Jésù ẹ ò ní ṣìṣe o. Ẹ mọ̀ bá mi ká lọ. Bára bá ní ẹ̀dá púpọ̀ jù ó gbọ̀tún ó gbòṣogbajú kó gbẹ̀yìn kò rọ́nà àbáyọ kọ́lọ̀ wa Jetofacoccus mẹ́fà tí ò lu rárá àti Gossyfolia mẹ́fà tó ná ò lu rárá. Kí là ń pè bẹ́ẹ̀? Ewé làpálàpá fún wọn tó ń pè ní ìyálóde, wọ́n ń pè ní bòtújẹ́. Tó bá ti wá mẹ́fà
lọ́tún tí ó fẹ̀ jù tí ó fẹ̀ tó àtẹ́lẹwọ́ tí ó dẹ̀ lu mẹ́fà péré kó sì wá pupa rẹ̀ náà mẹ́fà péré yóò wá sọnù dáadáa yóò wá mú ní mẹ́ta mẹ́ta bá ti mú ní mẹ́ta mẹ́ta yóò ti bọ inú ara wọn yóò wá ta àjọsí kékeré yẹn kékeré pátápátá ta yẹn 24 yóò kó lé lórí yóò wá lọ tí ó kùnà dáadáa kó ní ìsásùn ìbílẹ̀ ké yóò lọ sọ́dọ̀ alápatà kó béèrè fún ètí ṣe ẹran ẹlẹ́dẹ̀ tí wọ́n gé mọ́ bí ara wọ èkìrì 9 fún ìwọ ọkùnrin 7 fún ìwọ obìnrin omi àgbọn ló fi ṣe omi rẹ o fepo sí fiyọ̀ sí fi ètí ṣe irú wo oríṣi bá wù ọ́ àmọ́ má débi magi o èyíkéyìí magi má débẹ̀ ṣe kó jiná fún òfin ọgbọ̀n ṣẹ́jú àbí kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ jẹ́ kó lómi lára ọgbọ́n báyìí wàá wá aṣọ kan tó lòmọ́ tó jẹ́ funfun sí oṣù ká gbélé lórí sọwárí ewé mẹ́ta tó kù mẹ́ta yẹn wàá lọ kó kúnná dáadáa gidi pẹ̀lú ètí ṣe holy sandalwood stem bag tá a mọ̀ sí èèpo ọ̀bọ̀ níwọ̀nba lọ kó kúnná dáadáa lúbúlúbú ọgbọ́n báyìí wàá pò papọ̀ mọ́ ọṣẹ ìbílẹ̀ pò papọ̀ mọ́ omi àgbọn ni kò fi pò papọ̀ mọ́ ọṣẹ ìbílẹ̀ níwọ̀nba tó lè fi wẹ̀ níbi alẹ́ ẹ̀ẹ̀mẹ́ta ọgbọ́n báyìí tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tán tó sọṣẹ tán gbé síbì kan wàá gba àdúrà sí dáadáa gidi ọgbọ́n báyìí pé kára kó dẹ̀ ọ́ kára kó tù ọ́ kára kó mọ̀ ní ọmọ ọba òkè ló ṣe ìdẹ̀ra fẹ́lẹ́dẹ̀ tó pé ara kì í fi ní ó ṣe ìdẹ̀rùn fún ètí ṣe ẹja rọ̀ ara fi rọ̀ ó sì ṣe ìtura fún ètí ṣe yẹtu ara tù àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá jẹ́ ọba láàrin àwọn nǹkan wọ́n dẹ̀ mú wọn lápẹ́ kán máa fi bọrí káyé máa fi ọ́ bọrí ni pé kán máa gba ògo rẹ̀ mọ́ lọ́wọ́ ọgbọ́n báyìí wàá lọ rè mú ètí ṣe ọbẹ̀ yìí tó bá kó jẹ tán ní wákàtí àṣálẹ́ gbé omi ọbẹ̀ rẹ̀ mu lẹ́wákàtí kan lóòótọ́ mu omi lásán lé o tàbí kó o mu coca-cola gbígbóná coca-cola gbóná kó mu lé lórí ìyẹn bẹ́ẹ̀ tó bá di lálẹ́ tó bá wá fẹ́ sùn mú kànkàn ìbílẹ̀ mú nínú ọṣẹ yìí ọgbọ́n báyìí ṣùgbọ́n ọṣẹ ìbílẹ̀ ló dáa jù òun ló ń síra ó ní ètò àwọn èròjà antioxidant àti antibiotic àti banishing lápẹ́ kó sí nǹkan burúkú kó sì kúrò lára wá lọ rèé fi wẹ̀ ọba tí wàá wẹ̀ má fi nǹkan nura o má sì gorí obìnrin má gorí ọkùnrin ọgbọ́n báyìí wá ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ọbẹ̀ yẹn 3 days péré náà lọ máa ṣe lọ́ba tán lágbára lọ́wọ́ lọ́wọ́ ara máa dẹ̀ ọ́ ara yóò tù ọ́ ara kò ní ní ọ́ o ìgbésẹ̀ kan o nìyẹn o lórúkọ Jésù Kristi wàhálì tiẹ̀ náà ṣe ògo rẹ kò ní wọlẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ èmi àbúrò yín ọ̀rẹ́ yín ni o Amusa Jafani Matthew atọ́kùn ìrúwọ́ ní God's reminiscence olùtọ́pinpin ìṣèwádìí pé kí ló kù gan tó gbọ́dọ̀ ní lọ́dọ̀ Ọlọ́run táre ó fi dè ọ́ láti lè sin Olódùmarè láìpẹ́ ó forí balẹ̀ fún nǹkan kan míì láì pọ̀fọ̀ láì pògèdè bó ṣe jẹ́ nìyẹn ọgbọ́n rẹ yóò dára fún ọ ìgbésẹ̀ kejì rèé o ìwọ tí wọ́n ná owó fún owó òdúró lọ́wọ́ rẹ tó bá pa owó báyìí tó bá kó sínú ilé owó báyìí ó di bá fó ọlọ́run ọmọ rẹ ní ń jí ọ lówó ọmọ ẹ̀kọ́ àkọ́kọ́ kọ́ ṣàwárí èwo ló lè jẹ́ mèrè nú ọmọ rẹ à ń bọ̀ ń bẹ lọ́jọ́ iwájú àwọn mèrè a máa fi dáṣẹ́ fẹ́ gbé ara wọn àmọ́ gbogbo ẹ̀ náà kọ́ lé mèrè tí owó bá rí báyìí bó ṣe lóde ayé pàápàá Nàìjíríà yìí tí wọ́n bá fẹ́ náà fẹ́ yí owó àwọn tí ń sògùn owó sẹ́sọ owó lo ànábọ̀ wọn a máa dọ́gbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan ètè wá tuntun kan tí wọ́n máa rẹ tí wọ́n bá ti rẹ fertility leaf àtomi àgbọn ọ̀gbọ́n mi bẹ́ẹ̀ yẹn àṣírí ni mo ṣe ń sọ yìí yọ ọmọ bíyàn tó ń fi ń ṣèkà nínú pé ìkà ní àwọn náà mọ̀ pé ìkà ní lágbé kí wọ́n bá ti wá lé pé wọ́n bá ti ṣe kíní ìtàn tí wọ́n rẹ̀ tán ó ní wákàtí tó máa lò ní ètí ṣe inú omi yẹn wọ́n á gbó fertility yẹn bá ti gbó pẹ̀lú omi àgbọn wọn ò fi síbi kan owó tán tó jẹ́ tuntun yìí wọ́n ò fi sínú omi yóò rẹ̀ síbẹ̀ fún bí wákàtí díẹ̀ kó tó máa lọ yí jáde wọ́n wà sẹ́ omi ẹ̀ máa ti sẹ́ wọ́n wà mú owó yìí wọ́n lọ sa díẹ̀ tó máa fi gbẹ́nu àbá wọ́n wà lọ fi ra ọjà nílé ìṣòwò tó bá kún dáadáa tí wọ́n bá ti lè gbọ́ owó yìí lọ́wọ́ ẹni yìí tó bá ti lè fi sínú owó tó ń dẹ́ni yẹn bá ti délé tó gbé omi yẹn mu bọ́ bá ń pa 10 million irọ́ ló pa o irọ́ ló pa wọ́n ti lo akótá àmọ̀ sí ànábọ̀ wọ́n ti lò ó ṣùgbọ́n kí ni ẹ̀rọ rẹ o ọlọ́ọ̀rẹ́ wá omi àgbọn tó ṣe déédéé ìwọ̀n kíní tó ń wò yìí tó wà níbí ìlà àárín báyìí omi àgbọn tó dáa tó bá ti fẹ́ ṣe má gbé díẹ̀ kalẹ̀ lẹ̀ ó sì wá omi ẹkù dúdú kí là ń pè ní omi ẹkù dúdú ètí ṣe àdí ìbílẹ̀ dúdú òrìjínà tó náà tọmọ ní ìwọ̀n déédéé ìwọ̀n kíní yìí gẹ́lẹ́ báyìí ó sì wá oyin gidi òun náà rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ wà pápọ̀ sójú kan ṣoṣo ọ wà try ọ wà lọ ra káńfọ̀ rogodo odidi kan ọyọ ẹyọ mẹ́fà nínú rẹ̀ káfúrà pẹlẹbẹ odidi kan ọ wà lọ papọ̀ mọ́ káńfọ̀ rogodo yìí dà sí inú rẹ̀ ọ wà lọ wá ìtí ṣe àjókù kándù báyìí ó sì wá kírọ́ọ̀sì kéékèèké báyìí àti toothpick láti fi ta eyín rí ẹ̀yọ́ mẹ́ta bí mo ṣe ṣe ló ṣe ṣe fi wé wàá gbèsè ẹgbẹ́ kan ọgbọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n ti gbèsè ẹgbẹ́ kan wàá lọ ka Psalm 27 verse 1 to 2 wípé ńgbà táwọn abínúkú sọmọ láti pé wọ́n fẹ́ jẹran ara mi wọ́n fẹ́ náà kùnà fún ọ wọ́n fẹ́ náà kó fún ọ wọ́n kọsẹ̀
wọ́n ti ìwọ sá kálẹ̀ mẹ́sàn-án ìwọ ọkùnrin ìwọ obìnrin kálẹ̀ méje gbèsè ẹgbẹ́ kan ọgbọ́n bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti di lọ́sẹ̀ òwúrọ̀ tó fẹ́ mọ lọ síbi ajé rẹ ìwọ ra mú kinní yẹn gbọ́ bá ti wẹ̀ tán ra mú etí sí olómi yẹn fi pa kinní yìí kó fi pa lára sọ sínú àpò tó ń kówó sí ọba lè ṣe mọ́kànlélógún bí wọ́n ti ń kówó sí ìwọ̀sá kò síbẹ̀ ẹ̀yin táànù ṣe mí jù lẹ́yìn tẹ́ ń kawó ní báǹkì ẹ̀ ń gbowó wọlé ẹ̀ ń kówó jáde ọ̀pọ̀ náà ti fi dáná sọ ṣùgbọ́n tí kò mọ̀ ẹ bá ti mú kinní rẹ fi pa ọwọ́ rẹ báyìí ìdí ńkọ́ ni wípé bó o ṣe mú kinní ìdání ìwọ̀n tó ń ṣe ń báǹkì ò ní lè mélé báyìí dání kọ́ mọ́ fi gbó owó lówó wọn á ní bọ́yá òun ṣàṣẹ burúkú sáwọn ni àwọn ti fi olóròró wọn bá ti lè fi pa ọwọ́ rẹ gbogbo owó ànábọ̀ tí wọ́n bá ná fún ọ tó bá ti lè gbà báyìí kò sówó kankan tó máa kópò nínú gbà rẹ àmọ́ nǹkan nìkan wá ní wípé ẹ̀yin tẹ́ ń gbà ní káràkátà tẹ́ ń pè ní wholesale and detail tẹ́ ń gbowó bóyá bí supermarket bí ọkọ̀ kan ọ̀bọ̀ ń tajà òun rajà òun tàgbóde bí òun supermarket bí ọlọ́jà báwọn yẹn tí wọ́n bá ti wá ní pé ọjà rẹ bá mọ́ ń gbòòrò wọ́n lè wà náà fún ọ ìwọ sára mú kinní yìí ọba ti gbóhùn gbàrà báyìí rà fi lú lẹ́gbẹ̀ẹ́ báyìí pin kó bá ti lú sódì kejì gbọ́dọ̀ ní pé kó fẹ̀ kó sáà ti lú sódì kejì ọ̀tán apá àdá àti tòòbẹ̀ tó bá ti lu wọn bí ẹni kó tó pọ́ tó fi fògòkè mọ́ àkó kan ànábọ̀ kan kò tún kó owó rẹ lọ mọ́ bí yẹn ṣe jẹ́ níbẹ̀ nù yóò dára fún ọ ojú kò ní tì ọ o kò ní ṣìṣe o ó bá tún á lè ṣe ọṣẹ rẹ ìyẹn náà wí ó bá Àgbàná wí ọ̀nà olówó ọgbọ́n bẹ́ẹ̀ yẹn owó náà fi ń wá owó má gbé wá fún mi má ṣe kẹ́nìkan kan forúkọ mi parọ́ fún ọ tó bá rí lórí profile ẹni yẹn pé àwọn náà nìkan má dá wọn lóhùn èmi ò fi ṣòwò ṣe ṣùgbọ́n mo fi ń kan ní ìpèsè research mi tí mo pè ní God's realm God organization spiritual healing research mò ń dólé lórí ọba pé wá ìtẹ́yìnyàn tẹ́ ẹ̀fẹ́ sí Ọlọ́run mọ́ ìdààmú ń bọ́pọ̀lọpọ̀ wa ń bọ́pọ̀lọpọ̀ yín àwọn kan náwó burúkú fi kó ògo rẹ wọ́n fi ń kó ọ̀nà rẹ wọ́n fi ń dọ̀nà láàmú lọ́lọ́run fi gbé èmi dé pé kí n ṣàwárí kí n lè mọ fún ọ ní nǹkan wọ̀nyé láti lò ọba sọ̀gùn owó mọ́dé bẹ́ẹ̀ o ọba sẹ́sọ̀ owó mọ́dé bẹ́ẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ọlọ́wà ewé kan wọ́n ń pè ní ewé mọ́fọwọ́ kan ọmọ mi ọba lè rí otú tegbòtegbò ọba tú tegbòtegbò lọ rèé rà oní 200 naira ti tó o sì try all right ṣe oní sandalwood stem bag tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan èpo ọ̀bọ̀ kọ́mọ́ jù báyìí lọ ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ọwọ́ àwa ìtí ṣe bòtújẹ bákan náà ewé ejìrìn táǹpẹ̀ ní African cucumber leaf ewé ejìrìn tí yóò gùn púpọ̀ jù ó tú tegbòtegbò ọwọ́ àlọ́wọ́ ìkarahun ìgbín ìkarahun tó bá gbẹ dáadáa tí ò lu rárá ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ó lọ papọ̀ tí ó kúnná gidi dáadáa gidi lúbúlúbú ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ọwọ́ àmú ètí ṣe ewé tábà táǹpẹ̀ tobacco leaf gbígbẹ lọ papọ̀ mọ́ ọba ti lọ papọ̀ wàá lọ wá ọṣẹ ìbílẹ̀ bí oní bíi 400 naira o tún á lè ra bí ọṣẹ lux o kọ̀ra bíi 4 àbí 6 kọ́ba lè ṣe dáadáa ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ọwọ́ àfomi àgbọn po ọṣẹ yìí papọ̀ wọ́n ti po papọ̀ báyìí tán kó sínú ike ọlọ́mọrí kan wàá wá ìtí ṣe kándù tí ó jù báyìí náà lọ́tà tó jẹ́ bí àjókù o lè tán títí kó jókù kó fi lè lórí wàá gba àdúrà sí ṣùgbọ́n o tó bá fomi àgbọn yìí tó bá fi pò tán ọgbọ́dọ̀ kọ́ ọ̀kan omi ẹkù dúdú díẹ̀ kọ́ ọ̀kan sí o ọba tí wàá pò papọ̀ tó soft dáadáa tán kó sínú ike wàá ka Psalm 29 Psalm 29 ní kọ̀ọ̀kan láti pé kó fi lé àwọn olubi kó fi lé wọn jìnnà kà láti ìbẹ̀rẹ̀ tí dópin gbọ̀n ní ètí ṣe ẹ̀ẹ̀mẹ́ta ìwọ obìnrin ìwọ ọkùnrin ẹ̀ẹ̀méje jẹ́ kí kánú kó jókòó lé lórí ọba di ní àárọ̀ kùtù tó fẹ́ lọ wẹ̀ tó ṣàdúrà sọ́dọ̀ tó gbé kàámọ̀ tó rúkú tó sùjúdù tán ìwọ rárá mú nínú kinní yìí mú epo pupa fi pawọ́ rẹ fẹ́rẹ́fẹ́rẹ́ wàá bu ọṣẹ pẹ̀lú kàǹkàǹ tó dáa tó omi tútù lọ fi fọwọ́ rẹ dáadáa títí tí ó fi ó funfun jáde máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ fọjọ́ méje wàá tọ́jú ilé tó bá ṣẹ́kù lágbà lọ́n tó bá ná Àgbàná fún Àgbàgbé ni torí gúnugún tí wọ́n ń pè lẹ́yẹ ayé níbi tí ìwà rẹ̀ tó burú sí tí wọ́n ní ó dọ̀tí sí táwọn iye oko tí wọ́n bá ṣe ẹ má lóun ọ̀nà Àgbàná bàbá náà fún ọ inú oko ń tọ̀ gan pàápàá gan yọ̀ọ́ dẹni àkọ́yọ́ dẹni kórira àmọ́ gúnugún jẹ bọ́ o kò ha lórí kò pa lórí o àkàmọ́ náà sì jẹbọ bẹ́ẹ̀ ni kò yọ lẹ́nu lágbàá lọ́ọ́ lóun ó nà nǹkan burúkú fún ọ òní ọ̀fọ̀ ara rẹ̀ ṣera rẹ̀ o owó tó o bá tẹ́wọ́ gbà Àgbàgbé ni kò ní jágbàná fún ọ ò ní fi wá sàn ò ní fi wọ́n ti ṣe wàhálà bẹ́ẹ̀ ni kò ní já sí ìdààmú fún ọ àwọn tí a bá láwọn ò náà ti ṣe ànábọ̀ fún ọ gan ni wàhálà ìdààmú yóò dé bá pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́pàá àrógò rẹ lò ìpele mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n yọ̀ọ̀dá fún ọ nìyẹn o lọ́ọ̀rẹ́ ṣe fúnra rẹ bí ọba wa yí ọ kàn sí mi lórí WhatsApp mi 07082992983 07082992983 àbí direct line 07069442775 lẹ́ẹ̀kan sí 070
69442775 yóò dára fún ọ ojú kò ní tí ọ wàá rògbò rẹ lónìí kútòkòtògò bí nàìjíríà ṣe ń dábọ̀ yìí ara ìtìẹ náà yóò dára ayé ẹ yóò dára àgbàdo sípò kò sí rere yóò dé bá ọ ìyìnbó padà bọ̀ sípò rere ó ń bọ̀ fún nàìjíríà yóò dé bá wọ náà àmọ́ o má ròbí sẹ́nì kankan o má kẹ́gẹ́ èèyàn má ṣe bàjẹ́ èèyàn ẹni tí ń wá ire tó lóun fẹ́ ní re kì í kẹ́gẹ́ èèyàn o tó o bá ti ń kẹ́gẹ́ èèyàn bó ti kọ́ ọmọ ìgbàdà fún tó ń ṣọ́ọ̀ṣì láyé yìí wàlẹ́ kò ní dáhùn torí pé àdúrà kò ní kó o soríire ló bá lọ sínú ilé ìsìn wọn wá gbàdúrà fún tán òtún rè kẹ́gẹ́ èèyàn ò ṣe bàjẹ́ èèyàn bẹ́ẹ̀ ni máa ń jó mọ́ kẹ́gàn wọn fílẹ̀ ìyẹn bá máa ní òwò fílẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ìwọ máa ṣe títí ẹ ntọ́ bá lè sọ fún un pé kọ̀rọ̀ kan ṣàlàyé fún un wípé ìbániwí ní gbangba ó sàn ju fẹ́ kọ̀rọ̀ tí ó farasin lọ ògo rẹ kò ní kú o bẹ́ẹ̀ ni yóò rí láé àti láéláé ẹsẹ̀ nǹkan sí ni ẹ dákun ẹjọ́ ẹ ṣíà ẹ̀ ẹ pé káàkiri ẹgbẹ́ mẹ́jẹ̀ kankan kan fún orúkọ pàrọ̀ fún gbóni kẹ́ gbówó wá o rárá mi ò fi jẹun o mi ò jókòó fi jẹun àbúrò bá ní kí n bọ́ ṣe o ọbẹ̀ yẹn kàn sí mi ní YouTube mi Àjàyísọ́lá wàm yóò dà fún ọ àbíkọ́ lọ sí Facebook mi amusaja fani Matthew àbí ní Reel ó rí ń bẹ̀ TikTok ó rí ń bẹ̀ Instagram ó rí ń bẹ̀ ní Operanis ó rí ń bẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ ní Twitter ó rí ń bẹ̀ yóò dà fún ọ ò ní ṣiṣẹ́ o aṣọ yìí rẹ kò ní fàya bẹ́ẹ̀ ni aláàánú rẹ mo ní jìnnà sí ọ aṣọ ìbora rẹ kò ní fàya o ò ní tẹ́lẹ̀ ò ní tẹ́ lóde nípasẹ̀ Jésù Kristi Olúwa wa àmín ire o ó tún dọjọ́ mi ọjọ́ rẹ mo kí Nàìjíríà ẹ̀ múra bọ̀ fún ètí ṣe ìjọba tuntun tó dára ìmúpadàbọ̀ sípò rere yóò ṣeé ṣe o àdàgbà à ń lọ́jọ́ lórí mo kí wa pọ̀ àkú oríire o.